ọkùnrin tẹ́ ń wò yìí tó bá ṣe pé orí rédíò lẹ ti ń gbọ́ mi mo rọ̀ yín lákòókò yìí tẹ́ ẹ bá ń gbọ́kọ̀ tí ń páàkì tí ń sagodi agodi abolongo ẹ wọlé ẹ jókòó ẹ wọlé ẹ sì dáhùn agodi straight abolongo straight ó ti wọkọ̀ kánú méjèèjì ọlọ́run gbọ́ ó ti wọ̀ kánú méjèèjì gbogbo Ògbómọ̀ṣọ́ ti ní ọmọ lọ gbogbo mọ́níyà àti níláyọ̀ ni ó dé afọlọ́nsìn ọlọ́run jẹ́ ọdẹ wọn láyọ̀ afọlọ́nsìn ọ́. ó yẹ play fídíò yẹn kó nù wàrà tó dá. ìkà lárákùnrin yìí o ẹ̀yin èèyàn ọ̀dájú abiyamọ gbàǹpọ̀nù ayé ẹ wo bó ṣe ju ọwọ́ ọmọ rẹ̀ ó jó gúdúgúdú ni o màá play fún yẹn nísìnyí tẹ́ farabalẹ̀ wá wo àrà tó dá sọ́wọ́ yẹn kódà ọmọ yẹn náà sọ̀rọ̀ o kí lóhun tọmọ yìí ṣe nítorí ọlọ́run tó le tó yìí ó ló jẹ fùfú kò jẹ fùfú bó lọ̀rọ̀ fùfú ṣe jẹ́ tó fi di pé bàbá ọmọ àkọ́bí rẹ̀ ní o ó sì dáná sọ́wọ́ ọmọ tó bínú eléèburú jáyé o ẹ wo ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jọ jẹ́ yìí kíní sókè kẹfà balẹ̀ wá gbálà yìí ọ̀rọ̀ torí pé kíní eléyìí gbẹnu tán ó lékè nkà bẹ́ẹ̀ náà ló pakasọ láì dé ìnà pẹnu ó yá ẹ̀ ń sùn bẹ́ẹ̀. alẹ́ o oyin ha ni. ohun mi rà. ta ni sọ̀rọ̀ nu yín. èmi. ẹ̀rí pọ̀ lálẹ́ yìí o ọmọ Nàìjíríà. yes ṣé ẹ rántí ọmọbìnrin yìí tó ń sunkún sọ̀rọ̀ níjọ́ ni. níjẹjọ ọmọbìnrin yìí ní ìyá ọkọ rẹ̀ ló gba ọmọ 70 days lọ́wọ́ rẹ̀ yẹn wá jálẹ̀ bí gómìnà Èkó ṣe lọ já wọn kẹ́lẹ̀ sí Ọ̀ṣun ní jálẹ̀ lọ́mọ yìí sunkún bíi tótó nítorí pé ò níyà nítorí condition rẹ̀ wọ́n jọmọ tó bí gbà ọmọ náà rèé o àwa ti gba ọmọ lọ́wọ́ o ọpẹ́ pàtàkì lọ́wọ́ kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Èkó àti CP Fáyọ̀adé ẹ ṣeun adúpẹ́ o ọlọ́pàá tó wà ní chájì kéèsì ń kọ́ wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà ọlọ́run jẹ́ rí i pé o IPO Ìfẹ́mìà Abóyì ọlọ́pàá Ìfẹ́mìà Abóyì ní police station bo ní Amukoko police station tá a sọ fún yín pa ń lọ ọmọ láti gbà yí o àwa ti gbọ́ ọmọ o a ti gbọ́ ọmọ lọ́wọ́ ìyá wọn o ṣùgbọ́n ìtàn kan wá rọ̀ mọ́ tó yẹ ká ẹ gbọ́ lálẹ́ yìí ó yẹ ká sọ díẹ̀ ń bẹ̀ ṣé ẹ rí ọmọbìnrin yìí bẹ́ẹ̀ bá gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ ní ìjẹ́jọ́ ẹ rí i pé ohùn rẹ̀ ó rí bákan bí ìgbà tí ó smart díẹ̀ tó ò smart tó àwọn fámìlì ọkọ rẹ̀ àwọn wá rí pé òun tún smart wọ́n wá fẹ́ fún ọkọ rẹ̀ ṣé ẹ rí ọkọ ẹ̀ tán fẹ́ fún kò tún wá smart tọmọ yìí ṣé bẹ́ẹ̀ tí ẹ lè sọ̀rọ̀ ìyẹn ò tún á lè sọ̀rọ̀ wọ́n wá fẹ́ fún ọmọ òun mọ̀ tí wọ́n ṣe ìgbà tó wá bímọ tán wọ́n wá jálẹ̀ síbàdàn bó ṣe wá jálẹ̀ síbàdàn tán wọ́n wá padà sọ́dọ̀ àwọn ọlọ́pàá wọ́n wá lọ rìpọ́ọ̀tù pé ìyá tó bímọ yìí ó ti sá lọ o ìyàwó ọmọ àwọn ni o bó ṣe bímọ tán lọ sá lọ o wọ́n rìpọ́ọ̀tù bá ń fọlọ́pàá ẹ máa wo irọ́ nítorí aburú tí wọ́n fẹ́ ṣe fọmọ yìí ṣùgbọ́n gbàtà dọ́dọ̀ ọlọ́pàá àwọn ọlọ́pàá bá wa gbé ìyá ọkọ wọ́n sì ṣe kíni wọ́n sì sá sí gbàgà wọ́n tì mọ́lé wọ́n ti lọ parọ́ mọ́ ọmọ yìí lọ́dọ̀ àwọn ọlọ́pàá nítorí pé wọ́n fẹ́ gba ọmọ yẹn gangan lọ́wọ́ rẹ̀ wọ́n fẹ́ deprive ẹ̀. kí lorúkọ ọ̀yá ọ̀nà. Rasheedat ìyá Wàsíù ó da tọ́kì ní ìjọra ọlọ́pàá lábẹ́ bíríjì. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti rí Rasheedat ìyá Wàsíù. ìyá Àdìsá. ìyá Àdìsá ti ta tọ́kì lábẹ́ bíríjì ìjọra ọlọ́pàá. ìyá Ṣúkúrá. wọ́n á tún mọ̀ pé ìyá Ṣúkúrá ẹ ṣọ́ra fún o. kódà bẹ́ẹ̀ bá pàdé ẹ Mọ́kà lọ́dún yìí ẹ ṣọ́ra fún o torí lọ Mọ́kà o
kí lẹ pọ́kú ẹ̀. Rashida Wasiu ìyá Wàsíù ìyá Ṣúkúrà ìyá Àdìsá Ìtàtọ́kì lábẹ́ bíríìjì ìjọra ọlọ́pàá. ó lọ Mọ́kà lọ́dún yìí bẹ́ẹ̀ bá pàdé ẹ Mọ́kà ẹ ṣọ́ra fún o ẹni bí ni o. kí lẹ kókó ẹ lẹ́ẹ̀kan sí i. Rashida ọlọ́pàá ìyá Wàsíù ìyá Onítọ́kí ìyá Wàsíù Onítọ́kí ìyá Akíntúni ìyá Àdìsá ìyá Ṣúkúrà ṣẹ̀mẹ́jẹ̀dìrì òmu yìí. ó ta tọ́kì lábẹ́ bíríìjì níjọra ọlọ́pàá. ó sì lọ Mọ́kà lọ́dún yìí bẹ́ẹ̀ bá rí ẹ ṣọ́ra fún o ẹni bí ni o ẹni bí ọ̀tá Ọlọ́run ni ẹni bí fapọ̀sùn. ó fẹ́ take advantage ọmọ yìí kọ́ ba ayé ẹ̀ jẹ́ kọ́ jámọ̀gbà lọ́wọ́ ẹ̀. ẹ wá lọ rìpọ́ọ̀tì fọlọ́pàá pé ó ti gbọ́ ọmọ rẹ̀ ó ti sá lọ. àtàwọn human rights náà sọ bẹ́ẹ̀ fún. ẹ̀yin náà sì wá ó tún lọ sọ bẹ́ẹ̀ fún human rights. ẹ̀yin náà sì wá jálẹ̀ Ìbàdàn àwọn èèyàn oníbẹ̀rù Ọlọ́run fa. ọkọ rẹ̀ ló mú wa. olóbìmọ fúnra rẹ̀ náà torí pé ẹ̀yin ọ̀fẹ́ kọ́ ọmọ tí yín kó kú àkúrun ẹ sì mọ̀ pé ọmọ yín àtẹ́lẹ̀ yìí náà ní ìpèníjà eléyìí ò sì níyà ẹ wá rò pé ọ̀lẹ́bí kankan mọ́ kò níyà kò ní bàbá ayé mọ̀ lé o àwa ti gbọ́ ọmọ o àwa ti gbọ́ ọmọ ń tia o ọmọ ti bọ́wọ́ ọlọ́mọ o kí ló ní láti sọ jẹ ọmọ. ìrànlọ́wọ́. ní kíni. Aláàjì èmi ni wọ́n da ọmọ sí láyé àtorí wọ́n sọ fún mi àti màmí pé ká má lọ ká má gbé gbèsè so máa sọ fún mi pé Ọlọ́run bá wa ṣe pé kò sí nǹkan kan pé Ọlọ́run náà la pè ló jẹ́ ká wá sí bíbá ṣùgbọ́n Ọlọ́run dẹ̀ fún mi ṣe torí gbogbo fámìlì sọ pé kò sí ẹnì kankan tí ó dá sí pé torí táwọn bá dá sí àwọn làwọn máa sanwó oúnjẹ ìyá ni àbí tọmọ nǹkan kàbílẹ̀ tí ó gbé èmi náà dẹ̀ nílé ọkọ ni mo àtọ́lé mo ṣẹ̀ bí ọmọ ni ọmọ oṣù mẹ́sàn-án lèmi náà gbé láti àṣàlejò máa gbé papọ̀ ìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà ni mo fẹ́ lórí ẹ̀ torí mi fẹ́ kó wà lọ́dọ̀ àwọn wúmà yẹn mọ́. bó lẹ́yìn ṣe jẹ́ sí. èmi ní last born ya bàbá rẹ̀. àwọn náà fẹ́ ìyá rẹ̀. màmá yín lélẹ̀. bẹ́ẹ̀ni. àwọn ni last born. ìyá bàbá ẹ̀. bàbá rẹ̀. bàbá rẹ̀ ti kú láti 1990. wọn ò bí mọ lé bàbá rẹ̀ wọn ò sì bí bàbá rẹ̀ léèyàn. wọ́n bí bàbá rẹ̀ wọ́n bí ọmọ lé bàbá ẹ̀ wọ́n dẹ̀ lẹ́gbọ̀n wájú. àwọn yẹn ń kọ́. wọn ò dá sí àwọn ẹ̀gbọ́n wọn lówó wọn lówó ọmọ ẹ̀ bọ̀ wọ́n làwọn ò dá sí pé ṣáwà la máa ra fúdù àwọn la máa ra nǹkan kan fún ọmọ ẹ̀ so gbogbo wọn wá yọwọ́ bọ̀ ìjọ́ tí mo sọ̀rọ̀ ń bíbá ní last week nígbà tó di ọjọ́ Thursday láti bí ọ̀sẹ̀ mẹ́ta tá a ti ń pò yìí bíbá wọ́n á kó 4,000 fún ẹ̀mí pé kọ́ kó fún mi kí n fi kún owó mọ́tò tí mo ti fi wé. ọmọ ẹ̀wọ̀n sùkùn àwọn ẹbí rẹ̀ nídìílé ìyá ń kọ́. ìkejì ìyá ìbejì ni so woman ẹgbà wedding ń ló wá so ó wá sọ pé gbogbo wa tó ń wú kò bóun lára mú kankan pé ó ń bú òun bóun lọ sọ́dọ̀ girama wa padà so èmi wá sọ fún wọn pé torí gbà èmi ṣe bímọ sílé ni mo wà nílé operation mo dẹ̀ ṣe kò jẹ́ kí n ráyè lọ síbẹ̀ ṣùgbọ́n woman yẹn látìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ á pé olóhùn wà lórí òkè létà olóhùn ti dé kò dẹ̀ yọjú sí wa kò dẹ̀ dá sí kankan bẹ̀ even lẹ́yìn mi àti màmí mi ò rí anybody lẹ́yìn ìjẹta tí àwọn ọmọ ìgbọ́n mọ́ mi tó wò àwọn mẹ́tẹ̀ẹ̀ta tán wá wò ìgbé káwọn wá wò bóyá wọ́n gbọ́mọ fún wa àbí wọn gbọ́mọ fún wa wọn dẹ̀ fún mi ní nǹkan kan ẹ̀sọ́ ọmọ pọ́lọ̀ òun dúró tí mi Ọlọ́run náà ló bá mi ṣe láti ilẹ̀ Ọlọ́run dẹ̀ bá mi yanjú ẹ̀ tí mo kàn sọ fún wọn ni. ọmọ tẹ́yìn bí ní ìsìn lọ bí ọmọ oṣù mélòó. oṣù mẹ́sàn-án. oṣù mélòó lélẹ̀. iléeṣẹ́ pé 41 days ń jẹta. Ọlọ́run tó lẹ́rù wá bá ọ gbé Ọlọ́run tó lẹ́rù wá bá. ilé ìwọ ni ọmọ gbé báyìí. mo ti ní màá sọ ń bíbà ẹni tó bá fẹ́ ràn mí lọ́wọ́ kan jọ mo bẹ ogbó lé ni. kò lè kí ni fún kí ni pé ká gbalé fún kò lè dágbé náà. mo fẹ́ kó wà lára ìjọ̀dọ̀ mi kí lè máa mọ́nítọ̀ torí ṣọ́ọ̀bù ti tèmi ẹgbẹ́ ilé mi náà ló wà. so mo yọ̀ǹda ọkọ mi yọ̀ǹda torí ọkọ mi náà ọlá pé kò níṣẹ́ lọ́wọ́ láti bí ọdún méjì sẹ́yìn náà ni àwọn náà ń wò pé bó láti fẹ́ ṣe bọ́ tó bá wà lọ́dọ̀ wa kò sí problem. ẹjọ́ wà lọ́dọ̀ yín. ẹjọ́ wà lọ́dọ̀ yín torí kò lè dágbé bó ṣe wà. bẹ́ẹ̀ni. àbí ká dán ọmọ padà. a máa lè dán ọmọ padà fún un torí ó lè má bí mi mọ̀ ó jẹ́ pé ntọ́lọ́run ikọ̀ ọmọ ìyọkàn iná. pé ká dá padà sí kò ní mò ń sọ. rárá o kò lọ́mọ o. kò lọ́mọ. kódà ó máa ń sunkún lójoojúmọ́ tẹ́lẹ̀ níbọ̀ àti ìjọ́ tá a ti gbọ́mọ àtijọ́ yẹn báyìí ni ò ti sunkún mọ́
tó jẹ́ pé ó máa ń kájọ tá a bá ń bá ṣàwàdà gan kò ní ṣàwàdà bọ̀ látìgbà tó ọmọ ẹ ti dé àwọn ará inú ilé wa ogun wọn bá mi support ẹ ẹni tó bá rí i pé kí ló ṣẹlẹ̀ kí ló mú ẹyin kankan ẹ tí ó gbóúnjẹ fún kódà ìjọ ta kúrò ń bíbá program ìjọ ta gbọ́ ọmọdé bá ilẹ̀ nìkan ti wá fún wa ní pampers ní gbogbo àdúgbò àwọn tó gbọ́ gbogbo àwọn tó screenshot fọ́tò mi tán ní àǹtí kí ló ṣẹlẹ̀ nǹkan táwọn gbọ́n tó ṣẹlẹ̀ so gbogbo wọn wá fún mi ní nǹkan ẹni tó fún wa lówó mọ́tò tó fún wa ní gbogbo ẹ̀ tí kálukú ti dìde àánú sí wa mo wá fẹ́ kọ́ ọmọ Nàìjíríà náà ràn mí lọ́wọ́ kó ọ̀run ó má bàa wọ̀ mí torí ọjà ṣọ́ọ̀bù tèmi náà kù díẹ̀ káàtó nínú ọjọ́ mẹ́ta. Ọlọ́run ọba yín wò Àmín. tó bá di ẹ̀yìn oṣù mẹ́fà kẹ́tún padà wá a fẹ́ wo ọmọ a fẹ́ wo náà a fẹ́ wo ohun tá a bá lè ṣe. ọmọ tó fọwọ́ jó ọmọ tó kọwọ́ ẹ̀bọ náà dàí máa gbé bàbá rẹ̀ bọ̀ ṣé mọ́tò ti dé ta yóò lágbára o ẹ jókòó sáà ẹ jókòó. ẹ já gbọ́ fídíò yẹn Túndé kó o gbọ́ bí tí ìyá ọmọ yìí ti sọ pé kí bàbá ọmọ yìí gangan lọ torí àti fún ní option nínú méjì ó dẹ̀ ti sọ ní tó fẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fídíò yẹn ẹ padà sórí máa yìí ẹ padà sórí ìwà náà kẹ́ ẹ fi fídíò tẹ̀ ń wá. ẹ wo ọkùnrin tẹ̀ ń wò yìí ẹ wò dáadáa ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni mọ́mọ́níyà ní ń gbé nìbàdàn èmi ò mọ ń tó ṣẹlẹ̀ o èmi ò mọ ń tó fà o wọ́n bẹ́ẹ̀ ṣe ń wò yìí yóò mú kan inú agodi àbábolongo ni torí bógo ṣe ń jẹ́ tọlọ́run bó ṣe níkà lọ́wọ́ kú òǹlé iná ni ó wọ̀ dẹ́wọ̀n kèé ṣe pọ́dáràn kéke o ẹjọ́ náà wo ohun tó ṣe fúnra rẹ̀ wọ́n wá mọ̀ sọ bí ọ̀rọ̀ wọn jà sí ẹjọ́ wo ohun tó ṣe ẹjọ́ wọ̀nà tó dá fúnra rẹ̀. ọmọkùnrin tá à ń wò yìí tọ́mọ ṣe pé orí rédíò lẹ ti ń gbọ́ mi mọ́ ọ̀rọ̀ yìí lákòókò yìí tẹ́ ẹ bá ń gbọ́kọ̀ tí ń páàkì tí ń sagodi agodi abolongo ẹ wọlé ẹ jókòó ẹ wọlé ẹ sit down agodi straight abolongo straight ó ti wọkọ̀ kánú méjèèjì ọlọ́run gbọ́ ó ti wọ̀ kánú méjèèjì gbogbo Ògbómọ̀ṣọ́ ti ní ọmọ lọ gbogbo mọ́níyà ti ní láyọ̀ ni ó dé àfọlọ́run sìn ọ́ ọlọ́run jẹ́ ọdẹ wọn láyọ̀ àfọlọ́run sìn ọ́. ó yẹ play fídíò yẹn kó nú owó àrà tó dá ọ̀pọ̀lọpọ̀ tó bá ti bímọ tán yóò rò pé òun lágbára gbogbo agbára lórí ọmọ ọ̀lágbára láti tọ́jú ẹ̀ ní ọ̀lágbára láti pa ọ̀lágbára láti ṣe yánmọ̀yánmọ̀ ọ̀lágbára láti bà yí ọmọ jẹ́ ẹ wá wo bó ṣe sun ọwọ́ ọmọ rẹ̀ tó sun ọwọ́ ọmọ rẹ̀ àtànáàbí àtàrọ̀ àná ni mo ti náwó lé lórí lọ́sibítù kọ́lọ́hàn ṣàánú wa ẹ wò ó yẹ jẹ́ wò ọmọ Nàìjíríà ẹ wò fúnra yín ẹ wò fúnra yín. Túndé lẹni ẹ náà jẹ Túndé. ẹlòmíì gbọ́dọ̀ jókòó ń bọ̀ wọ́n bá mi sọ̀rọ̀ ọ̀gá bá mi sọ̀rọ̀. Túndé ní jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́. Túndé Ọlátúndé àbí nípa tẹ́tẹ́ kò sẹ́jẹ̀ ń bẹ̀. ó lè lọ báyìí. ó sì gba owó ó sì lọ ra fùfú bó ṣe dé wọ́n ní bò dùbú ṣe rí báyìí ẹni sábẹ̀ sí pariwo ó ní fùfú pé ó sáré fùfú jábọ́ ẹni sábẹ̀ sí sọ̀rọ̀ pé owó jábọ́ mo ní pẹ́ kù yẹn jábọ́ ẹni sábẹ̀ sí sọ̀rọ̀ nǹkan kan bí dáàdì sí pé kò máa fẹ́ lù ọ́ pa fùfú tó ló jábọ́ ní ẹ̀yìn nǹkan kan kíní kan mo ní àfùfú eléèlò ló jábọ́ tẹ̀bí sọ̀rọ̀ wípé fùfú jábọ́ nǹkan kan kíní kan ó ti fọ́ wọn ọmọ yẹn sáré. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. Wọ́n fẹ́ ó ní ìyá kan fún ẹ̀dẹ́ bá ní pé òun fẹ́ lọ ní fùfú pé kó wá bò wá fùfú wá kò bó ṣe wá dé wọ́n ní fùfú jábọ́ wá ní fùfú yẹn jábọ́ wọ́n ní bò fùfú ṣe jẹ́ nígbà tí bàbá rẹ̀ ń bọ̀ wá ẹni gbọ́ ṣé fùfú jábọ́ ní àbó jí fùfú wọ́n ní bó yóò jí ní nǹkan kan èmi sá fi wọ ilé lọ́mọ yẹn sá fi sá nígbà tọ́mọ yẹn wá sá èmi sá gbọ́ lójú ohun tí wọ́n ní bá mọ́ mi ní ọ̀bẹ kí ló dé tẹ́lẹ̀ fi fi tẹ́fẹ́ lu ọ̀bẹ mo sábọ̀ sí ọ̀nà ẹ̀kúlé láì tó ti fi ọwọ́ rẹ̀ ràn ìná mo bá pa ìwé gbà mí o ìná bígì ó ti fọwọ́ máa mí ràn náà orí kẹ́kọ̀ọ́ ọba ní à ó mọ̀ ọ́n fọwọ́ rẹ̀
náà kíní kan kìnìún kan mo ní à ẹ mọ̀ pé ẹ fi ọwọ́ ta ni ẹ mọ̀ pé ẹ fi ìran náà kò sábì gbé lọ sí hospital ní ọ̀dọ̀ olóòtú wa lè tọ́ ọ̀dọ̀ bá ní à pé ọwọ́ èkó ti sè nǹkan kan bá ní òǹgbọ̀n náà kíní kan mo ní à nítorí tí ó ṣe yìí mi ò fi gbọ́ ìlọ́wọ́ náà nǹkan kan kíní kan kí ló wá ṣe tó bẹ́ẹ̀ nǹkan kan àṣàgbé ìgbésẹ̀ ni pé àwọn bàbá wa fi oyin sí nǹkan kan sábẹ́. kí lorúkọ ọkọ yín. Túndé lorúkọ rẹ̀. Túndé kí ni. Túndé Adéníran. ọmọ ìlú wo ni. Ògbómọ̀ṣọ́. iṣẹ́ kí ló ṣe. iṣẹ́ bíríkìlà. ṣé ó ti máa ń nọmọ ìbáyìí tẹ́lẹ̀ àbí òun ìbáyìí tẹ́lẹ̀. ó máa ń nà ṣùgbọ́n mo ètè máa ń gbà lọ́wọ́ ẹ̀ pé ó ní. kí ló dé tó wàá rí gbangba tó tó fọwọ́ rẹ̀ jóná yìí. tó tó fọwọ́ ẹ̀ jóná kódà ọmọ yẹn ti ṣègìnà ká tó lè kó fọwọ́ mi ìran náà ni. Sọ́mọ òkè ni. ọmọ yẹn ń ké. ẹ sọ̀rọ̀ sókè dáadáa. ẹ gbẹ́nu sí microphone yẹn ẹ sọ̀rọ̀ sókè. ẹ kalẹ́. ẹ kalẹ́ o. ẹ sà. orúkọ yín. Babátúndé Adéníran. Babátúndé Adéníran. Babátúndé Adéníran. ọmọ àdúgbò òbo ni yín l'Ógbómọ̀ṣọ́. ọmọ Ìjẹ̀rú Ọjà ni. Ìjẹ̀rú Ọjà. bẹ́ẹ̀ni. lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ni. l'Ógbómọ̀ṣọ́. ok kí ló ṣẹlẹ̀ gangan. Alhaji sẹ́rí nígbàjọ́ náà tèèyàn sí ìpèjẹ́ rí ọ lálẹ́jọ́ náà tì mẹ́rin tí ìyá yìí ti sọ ọmọ ẹ̀ yẹ jẹ́tán lálẹ́jọ́ náà ni ìmọ̀ràn ọmọ ẹ̀ fùfù lóòótọ́ náà ṣe ń fùfù dé tó ní kódà kẹ́ ìkúlẹ̀ mọ́ wà tí wọ́n fi wá bá mi pé ọmọ ẹ̀ máa jẹ fùfù mọ́lọ́mọ́ tó ṣẹ̀ṣẹ̀ jẹun tán ní ìsìn yìí ilẹ̀ sọ fún mi pé ó jẹ fùfù ìmọ̀ wọ́n bì í kí ló fi jẹ fùfù tí wọ́n rán ó sì sá lọ nìyẹn sá lọ bọ́jọ́ ti ń lọ láti ibi sọ pé kí sáàlì fi ọmọ sáàlì fi ta sáàlì kan ọmọ àbúrò àwọn ẹ̀gbọ́n yẹn lọ pè wá fún mi nígbà tí mo dé pé kí n ṣe ṣàkàrà mọ́ Alhaji yìí lè kúrò òótọ́ ni mo fọwọ́ rẹ̀ náà lóòótọ́ ni Alhaji ìdí ayé ò ní dín tọmọtọmọ ìdí ẹjọ́ tó rọ lọ kò sẹ́jọ́ bẹ̀ pé mo sunkún tó bí ẹ̀mí fẹ́ bọ́njọ́ náà mo gbìyànjú ẹlẹ́dàá mi Alhaji ẹ gbà mí ẹjọ́ tó rọ lọ mo fi ọlọ́ọ̀bẹ yí ẹ dákun tó rọ lọ ẹ̀ lè sunkún bẹ́ẹ̀ rẹ̀ rárẹ̀ ẹ̀ lè jíjẹ́gbà yẹ dákun Alhaji ẹ dákun Alhaji ń lè kúrò òótọ́ ní fọwọ́ rẹ̀ bọ́lá lóòótọ́ àmọ́ mo ti tó ojú mi ká èdè ayé òde dì pẹ̀lú ọmọ ẹ dákun tó rẹ̀ ọlọ́ àjíjẹ́ tá mo ti ń bá pò bá ẹ dákun tó rẹ̀ ọlọ́ Alhaji ẹjọ́ nítorí ọlọ́ mo bẹ̀ yín Alhaji ìdààmú ayé òde dé bá yín ẹjọ́ ẹ ọlọ́run tó rẹ̀ ọlọ́ Alhaji mo fọ́ alámẹ́kẹ́ méjì náà bẹ̀ yín Alhaji ẹ ní dààmú nítorí ọlọ́ mo tọ́ ni Alhaji ìdílé yìí jẹ́ fún mi Alhaji ẹjọ́ nítorí ọlọ́ ìdílé jẹ́ ìmọ̀ tó ti wá ṣe jẹ́ nítorí ọlọ́ mo ṣe tọ́lọ́ dáàpọ̀n nígbà tí mo rí gan tá ń sọ fún pé kí ní báyìí ń ṣẹlẹ̀ nígbà mo tó tọ́ náà rí mo ní ayé mi ti bàjẹ́ mo ti báyé ọmọ jẹ́ Alhaji ẹ dákun torí ọlọ́ yìí ni ó ti mo fẹ́ pa kò sọ mo fẹ́ pa tọ́ ni Alhaji sọ mo fẹ́ pa àná tí mo wá wọn kí mo wá wọn láàárọ̀ àná tí mi ò rí wọn tí mo délé tí mo rí tí mo ti ẹ̀ rí nígbà mo délé tí mi ò rí wọn gbé àwọn obìnrin wa lọ pé ẹni tí ó rí ẹnìkan fún mi lówó kan lánàá pé kí n ti ẹ̀ gbé lọ sí hospital mo wá délé mi ò bá mo wá bèè láwọn àwọn alẹ́ mo bá yọ jáde àbọ̀ lọ́bì kankan ni mi ò rí nígbà wá di ìrọ̀lẹ́ àná mo wá wọ lọ sílé wọn mo wá délé wọn mo sá lọ bẹ́ẹ̀ àdébẹ́ mo wá béèrè rẹ̀ sáà ní àwọn ìtàn àwọn oṣù mo ní tó ṣẹlẹ̀ sáà ní tó ṣẹlẹ̀ sí wọn yóò ní tí mo bá ìkúrọ̀ mo ní ìkúrọ̀ òótọ́ ni èdè ayé ló dì mí kó dákun èdè ayé ò ní dín òótọ́ ọmọ kó dákun torí ọlọ́ Alhaji ẹ gbà mí torí Ọlọ́run ìyá ọmọ òní jẹ yín ẹ dákun torí ọlọ́ Alhaji ẹ dákun ọmọ ayé ò ní dín yẹn ṣàánú mi aláyé ẹ dákun ẹ gbà mí ni Alhaji ẹ gbà mí ni kò tí n bá kú rọ ta ló fẹ́ pàdé ẹ mo fẹ́ parọ́ fún tí n bá jẹ́ òótọ́ ọ̀rọ̀ ta ló fẹ́ kú rọ fún Alhaji torí Ọlọ́ ẹ ṣàánú mi. inú wa dé tẹ̀ débi látànà. Alhaji ìtẹ̀rí tó mú mi láì fi débi látànà ẹ̀rù bá mi ẹ̀rù ló ń bá mi tó ṣe lóde sọ. lórí mo sọ ẹ ní wọn wá gbé yín wá lé. Alhaji tí wọ́n ṣe wá gbé mi gan bí wọ́n ṣe rí wọn kò sí pé mò ń sá kí bí mò ń sá lọ mo máa jókòó ní ilé náà ni pé kí mo máa mọ̀ pé mo ti dáràn Alhaji kò sí bí mò ń sá lọ ìyẹn nìkan àfọlọ́ ẹ dákun lọ́wọ́ Alhaji ẹ gbà mí torí Ọlọ́run Alhaji ẹ ṣàánú mi Alhaji ìyẹn nìkan ẹ ràn mí lọ́wọ́ ọmọ ayé ò ní ìdí yẹn ṣàánú mi torí Ọlọ́run èdè ayẹlẹ yẹ gbà mí onìkan ló wà ní ọkọ tí mo bí ìdí tó dì mí yóò dá onìkan lọkùnrin tẹ onìkan lọkọ tí mo bí Alhaji
ó nìkan ni. ọmọ mélòó lẹ bí. ọmọ mẹ́ta ni sà alájí ẹ ṣàánú mẹ́ta. ìyàwó mélòó lẹ fẹ́. ìyàwó kan náà ni. ó lè ṣe àsunkún tó báyìí tó mi ò jáde lójú yín. alájí omi jáde lójú mi. ṣé ìwà rí ìrìn lójú. alájí omi jáde lójú mi alájí. àtàwọn mo ti ń bá a fa alájí. àtàwọn mo ti ń bá a fa àtàwọn mo ti ń bá a fa alájí. ẹ ṣàánú mi àtàwọn mo ti ń bá a fa àtàwọn mo ti ń bá a fa ẹ ṣàánú mi àtàwọn mo ti ń bá a fa ṣàánú mi alájí. it's all right. ẹ dákun torí ọlọ. ẹ dákun torí ọlọ. sọ ma pé o ọwọ́ òun if care is not taken wọ́n lè padà gbé ọwọ́ òun. mo dáwọ́ ìwọ lọ. wọ́n lè padà gé ọwọ́ òun tí wọ́n bá wá gé ọwọ́ yẹn tó wá ń rántí torí ọwọ́ yẹn ti ń wú bọ̀ lókè tó wá rántí pé nítorí fùfú ẹyọ kan ló fi sọmọ báyìí. dídí mi. kí ni ọ wà máa sọ só lè dárí jìra rẹ. mo sọ. nǹkan ṣàánú. tí n bá fẹ́ ni mo fẹ́ dárí jìn ọba ìgan èmi gan màá rojọ́ táyà. ẹ ṣàánú mi alájí torí ọlọ ẹ wòkun lábẹ́ àwọn ẹ dákun ẹ wòkun lábẹ́ àwọn ẹ dákun. mo fẹ́ dárí jìn ọba yìí o bí mo ṣe fẹ́ sọ̀rọ̀ nísìn láàárọ̀ kùtùkùtù ọ̀la àwọn kan ní bá wọn tà ń bì ní tí wọ́n ti dé. ẹ dákun torí ọlọ mo jí débẹ̀ láàárọ̀ yìí gan. ń daṣẹ́ sí i. ẹ dákun mo jí débẹ̀ láàárọ̀ yìí mo jí débẹ̀ láàárọ̀ mo ti bẹ̀ mí àtàwọn ẹgbẹ́ mi gbọ́n àjọ débẹ̀ láàárọ̀ yìí. ẹ débo. adélé wọn láàárọ̀ yìí. ilé ìta ni. ilé wọn yá láàárọ̀ yìí. ìmọ̀ kó ti di bí olóyà ń bá yàrá jí. ó ti lágbára. alájí ìmọ̀ kó ti di bẹ́ẹ̀ ẹ dákun ẹ ṣe mí lóore ẹ dákun alájí ẹ dákun ẹ ṣe mí lóore ẹ dákun tó yọ lọ lẹ́nu ìkẹ́ ẹ dákun tó yọ lọ ẹ dákun ẹ gbà mí ẹjọ́ tó yọ lọ alájí ilé kù. gbà tó o ti parọ́ nìsín àmọ́ mi ò lè tí ì sọ pé mo dáríjì o. ajẹ́ ṣàánú mi ẹ dáríjì mi mi lè dáríjì o. ẹjọ́ tó yọ lọ ẹjọ́ tó yọ lọ. báwo máa ṣe dáríjì o pẹ̀lú ọwọ́ ọmọ yìí. alájí ọlọ́wọ́ gbé ọlá bá ti pe ọlá lórí ètò àwọn èèyàn mọ tí mò ń sọ tí bá ti pe ìjẹ̀bú wọ́n mọ tí mò ń sọ. ọlá take him out take him out. mi ò mọ̀dí tí ò fi yọ mi lójú ẹkún yín wo ló sunún látàárọ̀ omi tí wàá gbẹ lójú ẹ̀ ó yẹ kó mi ó gbẹ lára ẹ̀ ni. madam. sá. ẹ káalẹ́ mà. ẹ káalẹ́ sá. ẹ kú rìn. ẹ ṣe ọjọ́ sá. níbo lọ̀rọ̀ yìí já sí báyìí ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ níbo ló wá já sí báyìí. wọ́n ti gbé e ìgbàmọdé wọ́n ní kí n wá ń jẹ̀ta ìgbàmọdé bẹ̀ mo ti rí Tósìn ìgbà mo rí wọ́n ní wọ́n lọ pè wá inú mi ti ẹ̀ dùn. ta ni Tósìn. ọmọ kékeré ọjọ́ ń tá a jọ wá. ok. ìgbà mo rí inú mi dùn wọ́n tọ́jú ẹ̀ dáadáa mo ti ẹ̀ pé mo ní Tósìn jẹ́ à lọ pé kájọ mọ́ ọ lọ lébó tiẹ̀ tó padà wá ó lóun ò lọ ó ní wọ́n ń tọ́jú òun dáadáa ó ní kí mọ́mí ń dáadáa o wọ́n ra aṣọ fún wọn ṣe gbogbo ẹ̀ fún. ìgbà wa tún di lánàá tí wọ́n sọ pé kí n wá pé láago 8 pé ni wọ́n lọ kóòtù kí n tètè dé mo sì tètè débẹ̀ 8 gan tí ìlú ti mi débẹ̀ nígbà mo sì débẹ̀ mo ní aṣọ tí mo bá Tósìn kó wa lélẹ̀ wọ́n ní mọ́ kó lọ wọ́n lé kìsà ni wọ́n ní gọ́fìmẹ̀ntì house ló wà pé kí n bá ti débi kí n sọ pé bọ̀dọ̀ ọlá mọ àwọn dáadáa pé yà ò lè jẹ́ kò sí nǹkan kan tí ó ṣe. ọkùnrin yẹn ń kọ́ tó fi pàtì kúkú ṣe ń tí ọ̀dà pẹ̀lú ọmọ yín. wọ́n ti gbé wọ́n ti ṣèdájọ́ rẹ̀ ìgbà tá a sì kó nǹkan tù àwọn ọlọ́pàá ní kí n mọ lọ léńtè mi pé kí ni mo tó ń dúró sí. níbo wọ́n gbé lọ báyìí. ìyàgàn kú lọ́wọ́ ṣùgbọ́n wọ́n ní wọ́n tó mọ́ àwọn ẹlẹ́wọ̀n kan tán sà tán kó lọ. ọmọ Nàìjíríà ṣe ti gbọ́ o. o lè mi fi kú òun bẹ̀. obìnrin yìí tó sọ pé wọ́n sọ pé òun ò léèyàn òun ò lè rẹ́jọ́ ṣe wọ́n ti fìyà jọmọ òun gbénu ẹni tó fi tìpátì kúkú bọ́mọ rẹ̀ lájọṣepọ̀ àwa ti ṣe kínni àwọn ọlọ́pàá ti ṣe ṣẹ́ dáadáa ṣe ra àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí ayé yín ọmọ ní bàjẹ́ àti ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó wọ́n máa ń ṣe dáadáa gan ni ayé yín ò ní bàjẹ́ ta ni wẹ́bí ló bọ̀wọ̀ mi
gbogbo ayé ní wo kíni ẹ ti gbé àbí tálàtì ọ́fílọ́pù náà ni o lè máa ranjú mọ́ láyé rẹ wọ́n lọ́mọ mo Ògbómọ̀ṣọ́ náà ló ṣe kínní o. Madam. sá. ní ìjẹ́jọ́ mo sọ fún yín pé ẹ kọ orin tuntun. ń kọ. Madam. sá. mo fẹ́ kẹ́ ẹ kúrò níbi tẹ́ ẹ̀ ń gbé o. ó tẹ́ mi lọ́rùn. ó tẹ́ yín lọ́rùn. bẹ́ẹ̀. kẹ́ ẹ wálé síbòmíì tó jẹ́ ìgboro ìyẹn lẹ́kọ̀ọ́kọ́ lọ ṣe fún mi láàárọ̀ ọ̀la àtàwọn tí ń bá wa wálé àwa lásánwó ẹ̀ o kọ̀ọ̀kan yín ṣùgbọ́n tó ní tá à ń promise ń bì èmi gangan promise 100,000 àbí ẹ gba 100,000 tèmi ní cash ẹ gbà. tàdà fúlọ́wọ́ ta ní ṣubú Ìjẹ̀bú 100,000 tèmi ní. ẹ ṣé mo dúpẹ́ o iṣẹ́ yín ò ní jóná o. ẹ wá jókòó padà ẹ jókòó padà gbogbo oore tẹ́ ẹ ti kó jọ ìdùnnú lẹ́ẹ̀ fi máa jẹ́ lágbára Ọlọ́run ẹ ní sọmọnù. tá a bá wá rẹ́nikẹ́ni èèyàn bí èèyàn tó lóun fẹ́ ní agbára láti lò lórí yín pé ń tẹ́ ń ṣe òtẹ́ ń lọ́rùn Ọlọ́run fi ẹ̀mí rẹ̀ yóò fi ṣe tutù fún yín agbára lọ́wọ́ Ọlọ́run. ó yá jókòó àti àgídìgbò ò ní jábọ́ lágbára Ọlọ́run. àmín àdúrà ìtẹ́ ẹ ṣe lásìkò ìgbà lọ́dá torí pé eléyìí nìsín ẹ lè mọ rántí ṣe àdúrà 100,000 tèmi tí mo fún yín nìyẹn. Madam. ọmọ Nàìjíríà àwọn olólùfẹ́ Oríyọmí Hamzat nílẹ̀ yìí àti lókè òkun wọ́n ní fún yín ní 1 million naira. ó ṣé o mo dúpẹ́ o ẹ̀yin ò mọ ráàánú gbà gbogbo ọ̀nà o 1 million naira. ìyàwó ní jẹyìn o ẹ ní sọmọnù lágbára Ọlọ́run ẹ ṣé o mo dúpẹ́ o ẹ ṣé ẹ ní dààmú ọkàn tí náà balẹ̀ lágbára Ọlọ́run gbogbo bí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ ọ̀run ó bòròrò òtura sí o. àmín ṣe rí 100,000 yẹn ẹ má fi ra aṣọ o ẹ má fi ra nǹkan kan o ẹ kọ́ lọ ẹ lọ ra oúnjẹ ẹ jẹ oúnjẹ gidi ìtọ́wọ́ yín ẹ máa ná ṣe rí àwọn ẹgbẹ́ ẹlẹ́ja lọ́yọ̀ state mo ti bá wọn sọ̀rọ̀ ẹ ṣé tẹ́ bá ti gba lé ti bí yẹn tán tá bá ti rí lé yẹn lẹ́yìn 1 million yẹn lágbálé fún yín o ẹ ní gbalé nu 1 million o ẹ ṣé o tá bá ti gbalé fún yín tán tẹ́ bá ti kó sínú ilé yẹn ẹ wàá bẹ̀rẹ̀ ẹsẹ̀ ẹja yín ìbẹ̀lẹ̀ tí wàá mú nínú 1 million ẹ wàá ṣèfù ìyókù ẹ wàá máa tẹja wẹ́rẹ́wẹ́rẹ́ kò tí ì tán o kò tí ì tán o ọmọ eléyìí kí ló orúkọ rẹ̀ fẹ́ràn mi bọ́bí yìí ó lè hàn ọmọ yín náà ni àbí. bẹ́ẹ̀ àbúrò Tósìn. àbúrò Tósìn ni. bẹ́ẹ̀ àwọn ọmọ tẹ́ ẹ jọ ń kó kí tí wọ́n ń bẹ̀gẹ́ nù. bẹ́ẹ̀ ráàyè ràn lọ skul àbí kò sówó. bẹ́ẹ̀ tó bá ti wá di next time ṣebí time wo láwa yìí third time láwa yìí ibi ilé tẹ́ ẹ bá gbà yẹn á wá private school kan bẹ̀ madam. níjọ́ tí a tún ṣe sálùbáríkà ọjọ́ tó ọmọ ẹ bá graduate in university èmi ni wọ́n tọ́. ẹ ṣé o mo dúpẹ́ o ẹ tẹ̀ ẹ́ ní ọ̀rá mi. ọmọ yìí o mo fún un ní scholarship èmi ni wọ́n tọ́ jáde university. Ọlọ́run dúpẹ́ Ọlọ́run ṣé o. ṣé o. mo mọ̀ pé wọ́tọ̀ wá bí ìkọ́lé léyìí ọ padà jọ Ìbàdàn nígbà tí ètò bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì nìyẹn torí ọjọ́ Ìbàdàn báyìí ọkàn yín ti ń balẹ̀. inú mi ti ẹ̀ dùn láti jẹjọ. inú yín dùn láti jẹjọ bí ìgbà tí èèyàn wá láti gbọ́ ọ̀ra nǹkan kan ní. inú mi ń dùn ẹ ṣé o. wọ́n padà jọ Ìbàdàn wá ṣàdúrà fún àwọn olólùfẹ́ wa jákèjádò àgbáyé tí wọ́n ràn wá lọ́wọ́. How are you? gbogbo ẹ̀yin ẹlẹ́yinjú àánú mo dúpẹ́ o ẹ sí oore ńlá tẹ́ ẹ ṣe fún mi o ẹ mú mi kúrò nínú igbó ẹ mú mi já gbangba mo dúpẹ́ ẹ̀yin náà ò ní sọmọnu o ẹ nífẹ̀ẹ́ kún jẹ ní gbogbo ìgbésí ayé yín o ẹ ṣé o Ọlọ́run ní fi kú tó yáwọ́ gbẹ̀mí yín o ẹ̀yin náà rà àánú gbà ní gbogbo ọ̀nà ẹ̀yin tó yín gbàdúrà fún ọ̀run ó gbàdúrà fún yín agbára lọ́wọ́ Ọlọ́run ẹ ní sàṣetì ẹ wà ní máàmù bọ́ lágbára Ọlọ́run gbogbo èso tọ́lọ́run ṣe fẹ́yìn náà ẹ ní fomijé jẹ́ńjẹ́ wọn o ẹ ṣé o mo dúpẹ́. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí o bó o lẹ ṣe rí sí
abẹ́rẹ́ pélé tún skin gbà kan jìkún gbọ́ngbọ́n kan sí atátó iyọ̀ ọdún ẹ bá ń comment kẹ́ máa like kí ni nǹkan tẹ́yìn ti rí gbámú nínú gbogbo àlàyé ọ̀rọ̀ eléyìí tí wọ́n ti ṣe nínú fọ́nrán eléyìí tí ẹ ṣẹ̀wò tán yìí ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí kẹ́ bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó o síásíá ẹ máa bó o kárakára bẹ́ẹ̀ náà ní kẹ́ bá yẹn bó káàkiri tààràtààrà kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. àwa ní rí jù báyìí lọ ní rí jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí bó bá tún ṣe lọ lórí ọ̀rọ̀ ìgbọ́ ẹ̀pá táwọn lẹ́la láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.